nígbà tẹ́mi wà kékeré ládùúgbò yìí tá a bá fẹ́ pọn mi ẹ̀rọ òkè náà la máa ti lọ pọn mi. ibẹ̀ súnmọ́ bí ẹ̀rí. kò súnmọ́ bí a máa gun òkè tó pé ibi tá a máa bọ́lẹ̀ tá a bá dé tá a bá máa fi pọn mẹ́ta báyìí ojú ẹ̀ máa ní láti lọ sùn síbi kan so a sọ́fà gan tá a bá pọn mi bẹ̀ ìgbà míì a máa lọ sí ọ̀nà ìsàlẹ̀ òkè àlejò báyìí láti máa lọ pọn mi so a sọ́fà fún mi gan. ẹ wo ọmọ kéèsì lèmi ọkọ kéèsì rẹ níbí so kò síbi tá a lè ṣe ẹ̀rọ sí à ń pèbí kan ní wọ́tà ibẹ̀ láti ń lọ fi orí ru omi wá sílé ìgbà míì à ń kọ́ ní òkè ìlúkùn bíbá wàhálà omi lọ́wọ́ ládùúgbò ibùgàn ìsílẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ibùgàn nítorí kò sọ̀rọ̀ lóko wàhálà yẹn ṣe ẹgbẹ́lé wa ni ibùgàn èmi gan mo pe wọ́tà fire service kìíní tọ́wọ́ àpáná bẹ̀. kò sẹ́ni tó ní jàǹfààní ẹ̀nú wa omi wọ́n wa omi wọ́n wa. ẹ̀yin ní omi ẹ̀yin ti gbọ́ bọ́ o sọ̀rọ̀ sí. ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ torí ìtẹ́fẹ́ gbọ́ yẹn ó wúlò fèmí náà ó ní mọ̀mọ́ ọ̀sán bíi ó wúlò fèmí náà pẹ̀lú iṣẹ́ mi tó wúlò fún mi kó inú gbogbo wọn kọ́ wọn pọn mi kọ́ mu kọ́ fọṣọ ni èmi ń lómi gan jù ń tá a wí yìí lọ mo ń lómi torí màá ṣiṣẹ́ léde tá a máa lómi a máa pẹran a máa ṣe gbá a máa ṣàwó ṣó ti yẹ káwọn kó fún mi wẹ̀ kó fún mi fọṣọ kó fi gbọ́njẹ ni èmi lójú gbóhùn tá a wí yẹn lọ. èmi gbẹ́kọ̀ọ́gá sílé mi ṣùgbọ́n kò tó lò kò lómi tààrà tí bá lẹ́ni tún bàbá mi gbẹ́. bí agbára mi wọ̀ ni mo ṣe dé kò sómi níṣẹ́ mo kábẹ̀. Yorùbá Gidi TV. 5 hours time. ẹgbẹ́ rẹ̀ padà ẹ lọ straight. Okay, straight by. Yeah. Mo ti ń yà ọ́. Okay. Bàbá balẹ̀ ẹ̀ lẹ́ẹ̀ká ọkọ lọ. A ti kọjá mi. Kámẹ́rà tẹ̀lé mi bọ́lẹ̀. Sà, mo ti mọ́tò mo ti gba ẹ̀yin náà ilẹ̀ wọlé yìí. Àwọn bàbá ń kọ́. Àwọn bàbá àjọ wa lùbà náà ni. Ẹ ṣe ọjọ́. ẹgbẹ́ Ok. ẹ kì máa yàn àti ọkọ̀. ń yà lọ. Era só. ẹ káàsán ẹ ṣe ọjọ́. Ẹ lálejò ládùúgbò. àwọn olóṣèlú wá kí àwọn èèyàn wá kí àwọn Lọ́ọ̀rì tí wàá rori o. Àwọn ọkọ̀ rò pé bóyá fẹ́ wá bá ń ṣe Ọwọ́ akí ló ṣàǹtẹ̀. àwọn wá kí àwọn ìyá wọn olóṣèlú. Onyx. Okay. My name is
Olakule Kwashuba. You are doing this for this community. Owó yín ga sókè. Sí àwọn tó bá wọn títí wọn ṣe slab sí. Anyway tó bá ti mú. Tó bá wà. It's okay. Ẹgbẹ́ kan ṣe tó bá fẹ́ ṣe náà fọ́n ṣe. A máa ṣe lẹ́tà ní mo ti pé ẹ̀gbọ́n wọn kan. Ẹni ká ṣe wù kọ́hún sáìn ká náà sáìn tó kọjọ́ iwájú. Tó ilé iṣẹ́ nǹkan tó yẹ. Àkọ́kọ́ náà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ayé ọba tó dá ọ̀run. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ nílẹ̀ òkèèrè fún ẹyinjú àánú tí wọ́n ní, fún ìfẹ́ tí wọ́n ní nígbà tí wọ́n gbọ́ nípa ipò tí nǹkan wà ní àdúgbò tá a wà yìí tí wọ́n pè ní Òkèkèsì tá a wà yìí. Wọ́n retí àwọn olóṣèlú títí wọn ò rí nǹkan kan kí wọ́n ṣe fún wọn, ṣùgbọ́n mẹ̀kúnnù ní ran mẹ̀kúnnù lọ́wọ́. Àwọn ọmọ Yorùbá tí ń bẹ nílẹ̀ òkèèrè kan tí wọ́n jẹ́ ẹyinjú àánú, ẹnìkan ló kọ́kọ́ pè mí wípé ó wu òun kóun ṣe kọ̀gádẹ̀rọ fún wọn níbí. Inú wa dùn gan. Ẹni ẹ ṣèlérí pé tóṣù yìí bá fi máa parí wọ́n á gbé owó tó tówó sílẹ̀ láti bẹ̀rẹ̀. Kí làwọn èèyàn míì tún gbọ́ sí lẹ́lòmíì bá tún ní ṣé ó burú ni kí bọ́ọ̀ pé méjì ládùúgbò yẹn. Èmi kò burú. Èmi gan mo fẹ́ lè máa sun ẹkún nígbà tí mo gbọ́ wípé tí wọ́n bá wẹ̀ lónìí ó tún dọ̀tún la kí wọ́n tó wẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìkan ti sẹ́ndì 500,000 naira sí wa. And lóru mọ́jú èní ẹnìkan sẹ́ndì 100,000 naira sí wa. Tó túmọ̀ sí pé bọ́ọ̀ ti dúró. Ẹ ṣé o, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín nítorí pé ẹ ò já mi kulẹ̀, nítorí pé ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá yín. Yẹ́wọ̀ pé gbogbo Yorùbá ọmọ ìyá kan náà ni wá. Ìwọ ni Yewa ni, ìwọ làwórì ni, ìwọ ni Ìjẹ̀ṣà, ìwọ ni Ìjẹ̀bú, ìwọ ni Ifẹ̀, ìwọ lọ̀yọ́. Ìkan náà ni wá. Abájọ tọ́pọ̀ ọmọ Yorùbá fi ń béèrè fún Àtòǹdó Abájọ tí ọ̀pọ̀ ọmọ Yorùbá fi ń béèrè fún òmìnira Yorùbá pé bí Yorùbá bá gbòmìnira ìyẹn Yorùbá nation wípé ẹ̀rí àrídájú ń bẹ pé àlàáfíà ó wà, ìgbádùn ó wà. Àwọn olóṣèlú wọ̀nyí tí wọ́n ń fìyà jẹ wá ọwọ́ wọn ó wọ̀ hò, agbára kù lọ́wọ́ wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí a ti ké sí ilé-iṣẹ́ tí máa ń gbẹ́ bọ́ọ̀. Wọ́n sanwó ìpolówó ọjà ṣùgbọ́n màá dárúkọ wọn torí pé èmi náà máa ń bá yín ṣèpolówó ńgbà kan. Onyx Geoservices. Àwa náà la máa ń bá yín. Ẹ ṣé gan. Àwa la máa ń bá yín ṣe bórúkọ yẹn tẹ́lẹ̀. Onyx Geoservices ilé-iṣẹ́ tó wà fún bọ́ọ̀ gbígbẹ́. Ká lókèétì omi níbi tómi wà ńlẹ̀ lẹ́sìn. Ẹ wá gbọ́ mi níbi tọ́rọ̀ dé yìí. Some people are giving back to the community. Ẹ̀yin náà lè ṣe fún community nípa sí subsidize the cost of basically nǹkan tá à ń ṣe náà ní discipline wa a máa ní water is life. Okay. Irú iṣẹ́ tí mo fẹ́ ṣe ń bí yín sìn for example ká ní ilé ìwọ̀n this single profile is that same amount mo máa gbà but iṣẹ́ community we have a very large expanse of land ní ṣe iṣẹ́ téèyàn kánjú ń ṣe iṣẹ́ téèyàn rárá máa ń farabalẹ̀ ń ṣe ni tá bá yẹ bí ìwò tó ń sìn tí ò bá tẹ́ wa lọ́rùn àti lọ sọ́hún yẹn àti yẹ̀ wò àti wá síbí àti yẹ̀ wò tó bá jẹ́ ilé aládàáni àsọfẹ́ yẹn pé in each profile we collect 30,000 but for this community project èèyàn máa ń farabalẹ̀ ń ṣe irú iṣẹ́ yẹn. ẹjọ editor ṣé voice wọn jáde dáadáa àbí ká lo mic. ó jáde. Because mo fẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ àwọn àlàyé wọn. So wọ́n ní nígbà tá a wá sí ọ́fíìsì yín wọ́n ní ká tó lè mọ iye tó máa ná wa pé àgbà tẹ́ bá tó ṣe. tá a bá ṣe àti sọ́ọ̀bì bá sọ. lẹ́yìn èyí tẹ́ bá ṣe ń sìn á máa mọ iye tí. tó bá ṣe jù sí then irú design wo lè máa how many cases tó máa nǹkan tó yàn fún máa dìtà ní.
post ti yí bọ̀ post. Kódà ẹ jẹ́ àpàdà sọ́dọ̀ àwọn ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi àdúrà yín ni ó ń gbà lórí wa màá wá tún bẹ̀ yín kẹ́ ẹ fi àdúrà ran àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ síwájú sí kán lè láti bẹ̀rẹ̀ báyìí ká lè parí ẹ̀ bákan náà ẹ fàdúrà ran àwa náà lọ́wọ́ ní Yorùbá Gidi TV a ti bẹ̀rẹ̀ báyìí kí ojúkójú máa wò wá gbogbo ojú tó bá wò wá bá a ṣe ń ṣiṣẹ́ yìí ojú ire káwọn kan má máa wò níwò pé a fẹ́ bà okòwò àwọn jẹ́ nígbà táwọn ò bá rọ àwọn tó ń ra omi lọ́wọ́ àwọn ni wọ́n máa pọn mi lọ́fẹ̀ẹ́ yìí ẹ fi àdúrà àti ìfẹ́ yín àti ọ̀rọ̀ àgbà yín. agbára àwọn ò ní ká yín. àwọn olóṣèlú ni wọ́n ń kọjá lọ bí wọ́n ṣe máa ń wábí láti ṣe campaign ní gbogbo ìgbàre ìgbọ́gbẹ̀ yẹn ẹ jẹ́ kán rí wọn wọ́n ṣe máa ń wábí wá ṣe campaign yẹn tí kì í sí nǹkan kan tó ń yọjú. Àwọn bàbá láyè láti sọ ọ̀rọ̀ bíi méjì mẹ́ta then a nílò ẹni tó máa bá wa fi àdúrà n tó dáa nílò àdúrà àáfàá wà níbí ṣé pásítọ̀ kan náà wà níbí so ẹ jẹ́ káwọn aláriwo ìlọ́nà. Dídánù ọgọ́ ló fi máa balẹ̀. Bàbá wa sí ìwé. Ọ̀sẹ̀ ló pè tẹ́lẹ̀ náà sílẹ̀. Ìjókòó yẹn kò gbọ́ ẹjọ́ yẹn ò dá o. So. Bàbá yẹn ká ṣe lè tán o. Bàbá fi ẹja ṣe dábàá wa. Àwọn èrò tó kọ̀ ló ń kọ́. Ẹ jẹ́ á fi àdúrà ya ibi ìsinmi mọ́ o. Pásítọ̀ dà àfà. Bàbá náà ni pásítọ̀ dà. Ok bàbá. Ẹnu àgbàdo bíi gbò. Bẹ́ẹ̀ni. Bá a fàdúrà ya ibi ìsinmi mọ́. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Olúwa mo dúpẹ́ mo yìn lójú. Ẹ̀yin bàbá, ẹ̀yin ọmọ, ẹ̀yin ẹ̀mí mímọ́. Ẹ wá bá wa pé lórí ilẹ̀ yìí. Ẹ wá wà pẹ̀lú wa. Àwọn tó fẹ́ ràn wá lọ́wọ́ lórí ilẹ̀ yìí. Olúwa kó bá wa ràn wá lọ́wọ́. Àmín. Ewu títọ̀ òun lè jẹ tó ń dùn ní gbèsè ayé ẹ̀. Olúwa bá wa ràn lọ́wọ́. Àmín. Bá wa gbé borí ọ̀tá. Àmín. Ọ̀tá ọkùnrin ní ọ̀tá obìnrin. Olúwa bá wa gbé borí ẹ̀. Àmín. Gbogbo àwa lẹ́ta wa wà tètè dàgbà wa. Ká lè máa sọ ń pa wa pé báyìí lọ́wọ́ bàbá ìṣe lásìkò báyìí. Àmín. Báyìí lọ́wọ́ ìyá ìṣe lásìkò báyìí. Báyìí lọ́wọ́ ọ̀dọ́ ṣe lásìkò báyìí. Olúwa á wà lẹ́yìn wa. Olúwa ò ní dójú tì wá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ronú tuntun tẹ́ ẹ gbé kiri ìwà tẹ́ ẹ dúró bí ekele lé bí ọgbà gan lẹ́yìn ekele. Olúwa ilé yẹn arógún ọ̀nà yẹn aráyè ní orúkọ tí bàbá tọmọ tẹ̀lé mímọ́ ní orúkọ Jésù Kristi. Àmín. Àmín. Àfà. Ṣé o? Adúpẹ́ fún Ọlọ́run bá Ọlọ́run bá ní ọba tí ó tọ́kẹ́ adúpẹ́ fún torí ní àdúgbò náà ni ọbí àná sí tí nǹkan báyìí tó wàá ṣe láti ogún ọdún sẹ́yìn Ọlọ́run ọba ni ọba tí ó máa ń ṣe nǹkan pẹ̀lú sábàbí ni okùnfà pé bọ́ọ̀ máa délùú yìí náà ó ní nǹkan tó ṣe sábàbí ẹ̀ lóòótọ́ àwọn tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ní wọn ò dùn sí àmọ́ a padà dúpẹ́ fún Ọlọ́run ọba náà ni Ọlọ́run ọba tí ó wá tún wá ro dáadáa kàn wá ní ìlú Òkèké ìsìnyìn ẹni tó jẹ́ àwọn ọmọ Yorùbá náà tí wọ́n wá ń dìde ìrànlọ́wọ́ tí wọ́n rí wọn àdúgbò yìí torí ibi tí bọ́ọ̀ bá wà ìdàgbàsókè tó dé báàlú náà ni ọlọ́ba adúró tó ní kálukú wọn náà gbogbo wọn tí wọ́n ti náwó sí wa ládùúgbò yìí ọlọ́ba adúró tì wọ́n àwọn tí wọ́n tún sì fẹ́ ṣe náà ọlọ́ba kún wọn náà lọ́wọ́ ọlá tí tó di ọlọ́ba ẹni tí ó wá ṣe okùnfà dáadáa yìí náà kí lórúkọ Yorùbá program tẹ máa ń ṣe Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV torí pé ẹ̀yin náà ló ní sábàbí
kì í ṣe ẹnìkan lè wá gbọ́wọ̀ ní ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ tọ́lọ́ fi wá lù ẹ̀yin ló ní sábàbí ọlọ́run wá fi ṣe sábàbí aburú láéláé o gbogbo ohun tẹ́ náà ń dáwọ́lé ọlọ́ba ayọ́rẹ́ sí dáadáa fún wa eléyìí tí ẹ̀ fẹ́ ń ta burú ọlọ́ba ń lè dànù ọlá àti tóbi ọlọ́run àti gbogbo wọn tí ẹjọ́ wá ń ṣiṣẹ́ pátápátá náà akẹgbẹ́ náà ọlọ́ba àdúró tó ní kálukú wa orí ilẹ̀ tí a wá wà yìí náà ohun tí à ń fẹ́ ń bẹ̀ ń dáadáa tí gbogbo olú yìí tó fi máa dàgbà sókè ọlọ́run jẹ́ ká rí inú ilẹ̀ yìí o ọlá àti tóbi ọlọ́run ba ọlá ìjẹ́kọ̀ọ́ tí wọ́n lọ ọlá Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. mo ti wo orí aago mi sìn torí ẹnìkan send 100,000 naira lánàá ní òru mọ́jú nìyẹn tó wọlé nígbà tó dẹ̀ ti sọ fún wa páwọn send ẹ̀ ẹni tó send 500,000 naira ní ọ̀sán yìí náà owó tí wọn ò tí ì wọlé ìgbà tí mo wò ń sìn ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ó ṣe é ṣe kó jẹ́ pé lóru mọ́jú náà tún ní ẹ̀yìn náà lọ gbogbo alamọ bí nẹ́tíwọ̀kì ṣùgbọ́n èmi nígbà pé owó yẹn á wọlé torí wọn ò parọ́ fún wa tí o mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run nígbà tí ó bá tún fi di ọ̀la wọn bá ti máa ní bíi 2 million á ti ní bíi 2 million lágbára lọ́wọ́ Ọlọ́run so iṣẹ́ ìyá parí bóyá bí ọ̀nà bíi mẹ́ta míì gan la ṣì ń bọ̀ tààtún lọ sáwọn àdúgbò bò míì tí ìyà ti ń jẹ wọ́n tí wọ́n nílò omi tí wọ́n ò rómi lò tí a tún jẹ́ àǹfààní fáwọn náà mo dúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ gbogbo ẹ̀yin onínúure gbogbo wọn náà ń pé kí n má dárúkọ àwọn ẹ forúkọ yín pamọ́ Ọlọ́run á gbé yín jáde sí gbangba ní rere ẹ forúkọ yín pamọ́ Ọlọ́run á tan ìmọ́lẹ̀ orúkọ yín káàkiri àgbáyé ní dáadáa gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá náà tẹ́ ń wò pé Yorùbá Gidi TV ẹ̀ ń gbìyànjú ẹ gbà ẹ fi ṣòwò epo mọ́tò ẹ gbà ẹ fi ṣe dátà ẹ gbà ẹ fi kún owó àwọn irinṣẹ́ yín tí ẹ̀ ń tì wá lẹ́yìn bó ti wù kówó náà kéré tó ó máa ń jọ àwa lójú nítorí pé ìfẹ́ wa lẹ́ni bó ti wù kówó náà kéré tó ó máa ń jọ èmi lójú nítorí pé má wò pé nínú oògùn ojú yín kò rọrùn láti ṣiṣẹ́ nínú oògùn ojú yẹn tí mo pé jẹ́ ká ṣe báyìí nítorí pé ìjó nínú re inú run eré yín ẹ yóò máa gbé yín ga ni yóò máa là yín ni kò ní pa yín ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mímọ́. hallelujah o. gbòòrò lágbára Ọlọ́run gbòòrò tí bẹ́ẹ̀ ṣe wà lọ́run lágbára Ọlọ́run. ẹ̀rọ yìí wọ́n ní láti Water Corporation ni wọ́n ti fa páìpù wá síbí nígbà kan ṣùgbọ́n wọ́n ní kò ṣiṣẹ́ púpọ̀ yóò ṣiṣẹ́ tó bí oṣù mélòó kó tó dáwọ́ oṣù kẹ ìṣọdún mẹ́wàá yóò ti ṣiṣẹ́ gbẹ̀yìn ìṣọdún mẹ́ẹ̀ẹ́dógún. ẹ̀wọ̀n nígbà tó ṣe gbígbà ò ló fi ṣiṣẹ́. ẹ̀rọ àsìkò tó ti ṣiṣẹ́ yẹn a ní àsìkò tó ti ṣiṣẹ́ a ní kánsílọ̀ kánsílọ̀ yẹn ló mójútó ló fi tètè ṣiṣẹ́ díẹ̀. ìgbàlẹ̀ ti ṣiṣẹ́ díẹ̀ yẹn bóyá lójú oṣù mélòó lọ. ó ṣiṣẹ́ bí aláìṣe díẹ̀. kí kò lè fi ṣiṣẹ́. ó dẹ̀ ti ń lọ bí ọdún
mélòó báyìí. bíi 20 years. 20 years. ogún ọdún sẹ́yìn rèé tí kìnìún pọ omi jáde wọ́n sì ní ó kàn ṣiṣẹ́ bí aláìṣe ni wọ́n ní gíga àwọn ò tí ẹ̀ gbádùn ẹ̀. bàbá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan má bínú ẹ sọ wípé kánsílọ̀ kan ló jẹ́ kẹ́ ẹ padà ṣùgbọ́n sí láti gbà yẹn kò sí kánsílọ̀ mọ́ ní. lọ́dẹ̀ ti gbà yẹn kánsílọ̀ kan ò gbé ọdún. wọ́n ṣe máa wá lọ́dẹ̀ tí kí wọ́n tó tún wá sí yẹn tó bá ti wá sí wọ́n tó náà ní. agbègbè wọn lọ́dọ̀ kìíní rẹ̀ nìkan. wọn náà ṣojú yín sí ìtẹ́ náà rí. ìbò ni wọ́n máa wá gbà. bẹ́ẹ̀ ni. ìyẹn ń jẹ́ kó yé wa pé. àsìkò kanati wà ní. ọdún mẹ́rìndínlógún tí PDP ṣe nìyẹn first 4 years tí PDP ṣe náà sọ. first 4 years tí PDP ṣe ni wọ́n ṣe léyìí. láti gbà náà PDP ṣe 16 years. so automatically ó ti máa ń lọ bí ogún ọdún mẹ́yẹn ó ti lé lógún ọdún. ọmọ mi gan tó ti bàlágà báyìí tó ti lọ. ọmọ tó bí gbà yẹn gan mi ti wọlé ọgbọ̀n. ọlọmọ mi ti bímọ 3. ìjọba tó dẹ̀ ń wọlé wọ́n ń jáde. ọkàn wa ń lọ ní first time of PDP ni. àwọn ọmọ Yorùbá wọ́n wá ní kí wọ́n rán mi sí yín o. n táwọn ọmọ Yorùbá rán mi sí ni wípé àwọn táwọn wà lókè òkun wọ́n ní ó máa ń wu àwọn káwọn wá sílé. wọ́n ní gbogbo ìgbà tó bá wá ń wu àwọn bíi káwọn wá sílé ìbànújẹ́ ọkàn ló máa ń bá wọn. mo ní kí ló fà á tí ìbànújẹ́ ọkàn fi ń bá yín. wọ́n láwọn máa ń wò pé ilé táwọn ti kúrò ní bíi 40 ọdún sẹ́yìn 30 ọdún sẹ́yìn ìròyìn táwọn ń gbọ́ nípa ilé ọ̀hún ò dáa rárá. àwọn ń gbọ́ pé wọn ò rówó ná mọ́ lówó lákàǹtì. àwọn ń gbọ́ wípé Fúlàní ń pa wọ́n nínú oko wọn ò jẹ́ kán dáko mọ́. àwọn ń gbọ́ wípé ọ̀nà wọn ò dáa. bó o bá ń wakọ̀ lọ ọ̀pọ̀ ẹlòmíì ọ̀nà tí ò dáa ló ti sọ́dà láàbò ara ìjàmbá ọkọ̀ iná ò sí omi ò sí. wọ́n láwọn èèyàn nú ìlú wa tún ti wá di ẹ̀hàn náà. fún àpẹẹrẹ nínú ọdún yìí ni ọmọ iṣẹ́ kan tó jẹ́ dírẹ́fà ló pa ọ̀gá ẹ̀. ìyàwó àtọkọ àtọmọ wọn ò láwọn ò pa ọmọ títún gbé pẹ̀lú wọn orí ló kó yẹn yọ. ṣérú ìlú yìí làwọn wà wá ìlú tí ò létò ó wá wu àwọn kí ìlú yìí létò. wọ́n ní tó wu àwọn jùlọ ni pé kí Yorùbá ó dá dúró pé bóyá tí Yorùbá bá gbòmìnira ìlú ó sàn àti fàfíjú joyè ó bu wá nírú afọ̀mọ̀wé joyè ó dalẹ̀ láàgùn gbúrúǹtù tó débẹ̀ tàǹdìlàdì ò mọ jójó tẹ́lẹ̀ tàǹdìtàǹdì tó débẹ̀ ó tún ṣì jójó. wọ́n ní ètò ìwé kan wà tó ń pè ní ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 tí wọ́n ṣe àtúngbéyẹ̀wò ẹ̀. wọ́n ní ìwé òfin yẹn bí Yorùbá dépò ààrẹ jù bẹ́ẹ̀ lọ kò lè ṣàǹfààní fún Yorùbá. wọ́n ní àbájọ tó fi jẹ́ wípé nígbà tó wó wọ́n ibi ni wọ́n ti ń pariwo wọn ò pariwo lókè ọya torí wọ́n ń lọ gbówó bá wọn lé ni. fídíò kúkú gbé bí wọ́n ṣe ń fún wọn lówó ńlé pé ẹ kó owó àtijọ́ ọwọ́ yín wá ẹgbàá tuntun wọ́n tún ń fún wọn ní èlé owó pé ìwọ tó bá ti mówó tiẹ̀ wá á tún fún ọ ní èlé lórí ipò mówó wá. láìṣe business. àwa ń bí àwa ń fi owó ra owó ni wípé ṣáwa fẹ́ sọ pé wọ́n Nàìjíríà náà ni àwa yìí pé kí la lè jọ ṣe papọ̀ tí ìyà yìí ò fi ní máa tẹ̀síwájú nílẹ̀ Yorùbá nítorí pé bàbá ń bá lọ báyìí láìpẹ́ jọjọ wọn ò yọwọ́ Yorùbá kúrò láwo ìran Haúsá ń ìran Haúsá Fúlàní ń fojoojúmọ́ pọ̀ sí i inú wọn sì ń fojoojúmọ́ le sí i. ohun tó ṣẹlẹ̀ sí àwọn Haúsá tí wọ́n fi di ẹrú Fúlàní lónìí tó fi jẹ́ wípé wọ́n jẹ gàba lé wọn lórí pé báwo ni ò ṣe ní ṣẹlẹ̀ sí ìran Yorùbá ìyẹn ń bà wọ́n lẹ́rù. wọn ò sí ń lù yìí ọmọ wọn ò sí ń lù yìí ọ̀pọ̀ wọn ti mú ìyá tó bí wọn lọ sọ́hùn ṣùgbọ́n síbẹ̀ wọ́n sọ pé bájò bá dùn títí síbẹ̀ kò lè dàbí ilé. wọ́n wá ní inú àwọn ìbádùn tí àwa ọmọ Yorùbá tá a wà ń lé tá a bá lè wà ní ṣọ̀kan tẹnu wa bá lè kò
láti gba ẹ̀tọ́ tó jẹ́ tiwa gẹ́gẹ́ bí ọmọ aládé. Iṣẹ́ tó wá rán mi ni pé yóò dùn gan ni tí a bá lè máa múrú ìpolongo yìí lọ káàkiri pé kí Yorùbá ó fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan nítorí òní kọ́ o nítorí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ẹ̀rù ń bà wọ́n tí ń bẹ lọ́hùn pé 50 ọdún 100 ọdún sásìkò yìí kí ni yóò ṣẹlẹ̀ síran Yorùbá. Bàbá kí lẹ rò pé ó yẹ kí Yorùbá ó ṣe. ẹ kú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ni kò sí ìfẹ́ ni kò sí gbogbo ibi tí ìfẹ́ bá wà kò sí ohun tí ẹ gbé sílẹ̀ tí ò ní dọ́gba ìgbà ní àsìkò tá a wá wà lọ́yìn a wá ń pe àti ọmọdé àtàgbà pé ká nífẹ̀ẹ́ ra wa bàbá kọ́ nífẹ̀ẹ́ ra wa kò sí ohun tá à ń fẹ́ tọ́lọ́run ò ní ṣe ìyẹn ni àtijọba àtàwa náà ni a fẹ́ múra sí báyìí ẹni lórí bẹ́ẹ̀ ṣe eré mi lórí mo wo àbí kò sí bí tí gbogbo owó ẹ̀ kì í dà mo bọ́kùnrin mo bóbìnrin àwọn náà wà ń dalẹ̀ kiri àwọn tó wà lọ́dọ̀ mi náà wà ṣùgbọ́n gbà tá a bá ti wà bí kan tá a bá jọ nífẹ̀ẹ́ ra wa kò sí wọn àlègbà lọ́wọ́ ra wa kọ̀ọ̀ràn kí wọ́n nífẹ̀ẹ́ bí wọ́n ṣe wí lẹ́yìn bí bàbá dé dalẹ̀ tàbá pàdé ra wa àgbẹ̀ nífẹ̀ẹ́ bí ìṣèlú ṣùgbọ́n gbà bá àtijọ́ abálọ́lù ilé ni kò ní sífẹ̀ẹ́ kọ́lọ́wọ́ bá wa kó so gbogbo wa lù àtọkùnrin àtobìnrin ká nífẹ̀ẹ́ ra wa. Àwọn ọmọ Yorùbá tí ń bẹ lọ́hùn wa tún ṣàlàyé nǹkan kan wọ́n ní ọ̀pọ̀ nǹkan ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí ò yé ọ̀pọ̀ ọmọ Yorùbá tí ó wà ní ilé. Lára àwọn nǹkan tó ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ò ní pé àwọn ọmọ Yorùbá kan tó nífọ̀n léèkánná tí Ọlọ́run kẹ́ tí ń bẹ lókè òkun wọ́n ti fẹ́ mú kí ìlérí kan tí Bọ́lá Ìgè ṣe kó tó kú wọ́n ti fẹ́ mú kó ṣẹ torí Bọ́lá Ìgè sọ wípé nígbà tí ó bá fi di àwọn ọdún 2000 AD wípé àwọn tó rọ́wọ́ mú nínú ọmọ Yorùbá yóò jàjàgbara láti gba Yorùbá kalẹ̀ kúrò lóko ẹrú. Wọ́n ní àwọn iṣẹ́ kan ń lọ lábẹ́lẹ̀ lọ́wọ́ báyìí tí wọ́n ń ṣe pẹ̀lú àjọ ìṣọ̀kan àgbáyé àti àwọn orílẹ̀-èdè míì láti fi ran Yorùbá lọ́wọ́. Wọ́n ní ká ṣí ara wa létí ní ìmúrasílẹ̀ kí Yorùbá ó gba òmìnira kúrò lóko ẹrú. Ṣé a lè fọkàn balẹ̀ wípé àwọn ọmọ wa àwọn ọ̀rẹ́ wa pé irú ìsọfúnni yìí yóò dọ́dọ̀ wọn sà? Pátápátá lórí láfikún ọ̀rọ̀ yìí nígbà táwọn lọ́wọ́ wà láàyè tó ṣe gudugudu méjì yàyà mẹ́fà yẹn ló wá pé nígbà tó bá yá bá a ṣe ń ta lọ yìí àwọn ọmọ kan ṣe nǹkan tí wọ́n má gbà wá kúrò lórí ọwọ́ kìíní ewu ẹ̀ náà tẹ́ ẹ̀yí ló ń ṣẹlẹ̀ yìí ó dẹ̀ ti ní gbogbo ọkùnrin wa obìnrin wa ọmọdé wa lolúkálùkù ṣe ń rọ́mọ ní níléèwé la ṣe ń rọ́mọ níléèwé nítorí nígbà tí mi níbo ni tó ti ń fò mọ̀ wò ó tún yẹ kọ́ ọmọ mi máa mọ̀ ó yẹ kọ́ ọmọ mi máa mọ̀ la ṣe ń rọ́mọ níléèwé nítorí nígbà tí ọmọ tá à ń rán lọ kiri tó bá dé ebi nǹkan bá kù sí àwọn ní àṣàtúnṣe Olúwa dá yẹn sí ẹ ṣe gbogbo ẹ̀ láti yọrí. Ẹ káàbọ̀ bàbá. Ṣé ẹ̀kọ́ ọ̀tọ̀ ló ń sá bàbá gbà? Àti ẹ̀ báwọn olóṣèlú àwọn olóṣèlú àbáwọn bí ńgbà tá a dé. Àwọn òjèlú ẹ̀ bá ń bí. Àbáwọn ọlọ́jẹ̀lú. Ọba kejì mo sọ fún ẹni mo sọ fún ẹni bẹ́ẹ̀ ni. Akébọ̀ wọn ṣe kọ̀ jáde ṣùgbọ́n ẹ̀ka bíi ti dájú báyìí lọ. Ṣé àtàkùn olóńgbò alẹ́ náà rẹ̀ dùn kan ìjọ lẹ́nu mi lọ sí. Ẹjọ́ ká dìbò sí wa ní. Ìbéèrè kan ló ṣe dé. Tọ́ ìbúra. Wọ́n ní wọ́n ti ẹ̀ gbádùn ẹ̀ láti. Níbo tọ́ ìbúra. Ok, ẹ̀yin ò sí ń tòsí nígbà yẹn. Ok, ọlọ́pàá yín. Àsomọ́ ọlọ́pàá díẹ̀. Àsomọ́ wọn díẹ̀. Àwọn ìbá mú ikú lọ ọ́fíìsì ni. Máa dìbò pé ojú mú mi ọ̀sẹ̀ lọ́gbọ̀n sára.
wálé ti débi ẹ̀ ti wá bèèrè ọmọ ẹ̀kẹ́ nìkan àṣekí nípa ayọ̀ tó ṣe ó dàgbẹ́ ní machine tó fún mi. wọ́n fẹ́ check ẹ̀ láti mọ ibo gan ni ibi tó bá dé tí ó bá wá sí bí àtúmọ̀ ìlọ sí mi ṣó ti ń sìn àyè ibòmí tún wà nígbà kí ni bọ́ọ̀lù ẹ̀mí kan ni o yọ̀ǹsọ̀ máa ń yìí wá lókè tí mò ń ṣe wọn kan lọ́wọ́ ẹ̀ṣá wọn níwẹ̀ pé ẹ bá wo bí tómi tí ó bá ti mú bí àwọn àyè kan wà ń bẹ àtúndì lọ wò níbi ẹgbẹ́lẹ́ ọ̀dọ̀ mi bí àyè wà ń bẹ àlè lọ́bẹ̀ kò sí pé ẹnìkan máa ní bákan bẹ̀ ó ti ń sìn. ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. kí wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. lego herbal mixture àti host control capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.